Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ní láti mọ̀ tó ṣe pàtàkì fún gbogbo èèyàn tó wá sáyé pátá, ó di dandan fún ẹni tó bá mí lọ sókè tó mí lọ sílẹ̀ láti mọ kí ló ń jẹ́ ẹ̀mí àti pàtàkì ohun tó wà fún ẹ̀mí. Níbo lẹ̀mí ti ń bọ̀, báwo lẹ̀mí ṣe jẹ́, báwo lẹ̀mí ṣe rí. Ìbéèrè tó máa ń da gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ láàmú ni. Kódà gbogbo ọmọ ènìyàn tó wà láyé pátá ni ó máa béèrè lọ́wọ́ ara ẹ̀ wípé ǹjẹ́ bí mo ṣe wà yìí o, kí ló kàn lọ́rọ̀ mi, níbo ni mo bá dé, níbo ló kù sí. Ẹni tí ò bá gbàgbọ́ yé ẹ̀mí kò lè gbàgbọ́ yé kí ló kàn lọ́rọ̀ ara ẹ̀ débi tí ó mọ bo lòun ti ń bọ̀, níbo lòun bá dé àti kí ló kù tó yẹ kó wọ́n ṣe. Eléyìí ló máa jẹ́ ká fún wa ní ọ̀rọ̀ díẹ̀ gẹ́gẹ́ bí àgbọ́yé tí ó ṣe pàtàkì jùlọ tí ọmọ èèyàn gbọ́dọ̀ mọ̀ láti bá a dí ìdààmú kù nínú àwùjọ wa. Torí wípé gbogbo ẹ̀mí ní kálukú ń rò wípé bákan náà ló ṣe rí, ṣùgbọ́n bákan náà kọ́ lẹ́mí ṣe rí o. Ẹ̀mí kan a máa kú, ẹ̀mí kan a máa yè. Ẹ̀mí tó lè kú òun lẹ̀mí tó bá pọ̀ sí, ẹ̀mí tí ò lè kú lẹ̀mí tí ò bá pọ̀ sí. Àwọn ìṣẹ̀mí báwo ni wọ́n ti ẹ̀ ṣe bẹ̀rẹ̀ gan-an. Gbogbo ẹ̀mí pátápátá tó ń bẹ láyé àti àlìjọ̀nú àti màláíkà àti èèyàn àti rọ̀wáníà àti òmìrán àtẹbọra àti wín àti gbogbo ìran ẹ̀mí tó wà pátápátá. Gbogbo wọn lápapọ̀ kò kí ń ṣe wípé wọ́n déédéé wà o. Ìpìlẹ̀ gbogbo wọn ni wípé ní ọjọ́ kan ṣoṣo ni Ọlọ́run kírẹ́ẹ̀tì gbogbo tó ń jẹ́ ẹ̀mí lápapọ̀. Ọlọ́run ní kí gbogbo wa ó máa bẹ ká sì máa mí. Ìgbà tí Ọlọ́run ṣẹ̀dá gbogbo ẹ̀mí tán tí gbogbo ẹ̀mí wà lápapọ̀ tá a ti ń mí, ó wá ṣe ìpín wa lọ́tọ̀ọ̀tọ̀. Ó ní kí àwọn kan nínú wa kí wọ́n máa jẹ́ màláíkà, ó ní kí àwọn kan nínú wa kí wọ́n máa jẹ́ àlìjọ̀nú, kí àwa kan ká máa jẹ́ ènìyàn. Àwọn màláíkà nínú ìṣẹ̀dá tiwọn, àwọn a máa ṣe iṣẹ́ láti lọ mú ìpinnu Ọlọ́run ṣẹ. Mo fẹ́ kí eléyìí rí báyìí, mo fẹ́ kí eléyìí lọ báyìí, àwọn náà máa execute ẹ̀ pé n ta fẹ́ kó ṣẹlẹ̀ lé. Iṣẹ́ wo ni iṣẹ́ àwọn àlìjọ̀nú? Àwọn àlìjọ̀nú a máa ń lo àwọn sí àwọn ààyè mímọ́ nígbà míì, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ààyè tó le koko ni Ọlọ́run máa ń lò wọ́n fún. Ọ̀pọ̀lọpọ̀ agbọ́yé sí ààyè ìbàjẹ́, ṣùgbọ́n tí a bá wọnú àwọn ìwé ẹ̀sìn a máa fún wa ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àgbọ́yé gẹ́gẹ́ bí Al-Qur'an Al-Karim. Ọlọ́run a máa sọ̀rọ̀ nípa jinnu. Tó bá sọ̀rọ̀ nípa jinnu, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àgbọ́yé a máa lọ sórí wípé ṣé jinnu náà ni jundu, ṣé jinnu náà ni jinnatu. Torí wípé tá a bá ti sọ̀rọ̀ jinnatu, a sọ̀rọ̀ jannatu, a sọ̀rọ̀ jinnu. Gbogbo orúkọ tó bá dẹ̀ ti tò tẹ̀léra wọn, tó ti súnmọ́ra wọn, tó jọra wọn, gbogbo wọn jọ ní ìbájọṣepọ̀ mọ́ra wọn ni. Àyè tó le koko lọ́lọ́run a máa lo àyè àwọn àlìjọ̀nú sí gẹ́gẹ́ bí ìṣẹ̀dá tiwọn. Ìṣẹ̀dá ọmọ ènìyàn, àwa náà ń bẹ lórí àyè tiwa. Bó tilẹ̀ já sí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wà lábẹ́ ẹ̀ tó já sí wípé àgbọ́yé kékeré tó tí mo sì fẹ́ kó kárí gbogbo wa tá a máa gbọ́yé. Òun náà ni wípé ọmọ ènìyàn àwa sáyé gẹ́gẹ́ bí àwọn màláíkà ṣe wá sáyé. Ọlọ́run ṣẹ̀dá gbogbo wa bákan náà, ṣùgbọ́n ó ṣe ìpín wa lọ́tọ̀ọ̀tọ̀. Nínú ìpín tí ó máa wá dínkù ló ṣe ìpín ọmọ ènìyàn, nítorí wípé à ń bíra wa, àjìjọ ń bára wa lájọṣepọ̀, a sì ń pọ̀ sí. Ìṣẹ̀mí tó bá ti pọ̀ sí, òun náà ni yóò sì máa dínkù. Àwọn màláíkà àwọn kì í pọ̀ sí, wọn ò kí ń bára wọn sùn, wọn ò lọ́kọ, wọn ò lábo, kò jẹ́ kí wọ́n pọ̀ sí, kò ní jẹ́ kí wọ́n kú. Àwọn àlìjọ̀nú àwọn náà ò kí ń bára wọn lájọṣepọ̀ nínú ẹ̀kọ́ ẹ̀mí, wọn ò kí ń bára wọn lájọṣepọ̀ nínú ẹ̀kọ́ ẹ̀mí tá a mójútó tá a sì rí tó ṣẹlẹ̀ ńbẹ̀. So èyí ló jẹ́ ká mọ̀ wípé àwa ènìyàn tá wá ń wáṣáyé tá wá ń kú tá ń padà, àwa yìí la máa dínkù sí, àwọn yẹn ò lè dínkù sí, bẹ́ẹ̀ ni wọn ò sì lè pọ̀ sí nínú ìṣẹ̀dá titi wọn. Àmọ́ wá ya gbogbo èèyàn lẹ́nu wípé ṣe bí wọ́n sọ wípé gbogbo ìṣẹ̀mí tó bá wà pátápátá ló máa kú. Wọ́n ní gbogbo ẹ̀mí pátápátá ni ó tọ́kú wò. Ibẹ̀ ló ti ní láti gbàgbọ́ yé ẹ̀mí wo ni wọ́n ń sọ. Ẹ̀mí méjì ló wà. Ẹ̀mí là ń pe gbogbo ẹ̀ ní Yorùbá, ṣùgbọ́n yóò yẹ tí n bá sọ lóyìnbó. Ẹ̀mí kan wà wọ́n á pè ní soul, ẹ̀mí náà ni Yorùbá á pè o. Ẹ̀mí kan wà wọ́n á pè ní spirit, ẹ̀mí náà ni Yorùbá á pè. Ó yá ṣàlàyé fún mi kí ni ìyàtọ̀ láàrin soul àti spirit. Then jẹ́ kí n sáré mú fún ẹ kó yé ẹ. Ẹ̀mí tá à ń pè ní soul, òun ni ẹ̀mí tó ń gbé inú ara ọmọ ènìyàn, tó ń represent spirit, tó ń jẹ́ òun gangan ni ẹ̀mí tó ń sọ̀rọ̀ jáde, tó ń ṣe gbogbo ohun tá à ń ṣe láyé. Ẹ̀mí tá wá sọ pé ó ń gbé ara ọmọ ènìyàn yìí, òun ló máa tọ́ ikú wò.
òun ni Quran fi sọ pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim kullu nafsin dha'iqatul maut nafsin kò sọ pé kullu ruhin in tó da àlìjọ̀nú àtèyàn àti màláíkà àti gbogbo ìṣẹ̀mí papọ̀ òun ni ruh, that is spirit. Bọ́n tó pín wa lọ́tọ̀ọ̀tọ̀ òun ni soul, òun ló sọ ọmọ ènìyàn di ẹni tó lè kú tí àwọn tó kú ò ní kú. Eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́yé tí wọ́n máa sọ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ kú. No, gbogbo èèyàn kọ́. Ọlọ́run sọ pé kullu ruhin dha'iqatul maut, ó ní kullu nafsin dha'iqatul maut. So látara bẹ́ẹ̀ láti máa wá rí wípé ìpìlẹ̀ ẹ̀mí leléyìí àti bí ẹ̀mí ṣe ń lọ. Tí ọmọ ènìyàn bá wá dé ayé níbo la ti ń bọ̀, tí a máa rí tí wọ́n máa sọ wípé àwọn kan èmèrè, àwọn kan ẹlẹ́gbẹ́, àwọn kan àkúdàáyà, àwọn kan wọ́n lọ báyìí. Báwo ni ìṣẹ̀dá yẹn ṣe bẹ̀rẹ̀ sí í pín? Bó ṣe ń pín ni wípé ààyè tó ní kálukú wá ti wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Gbogbo ọmọ ènìyàn tó wà láyé pátápátá inú ìṣẹ̀dá ìṣẹ̀mí ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọlọ́run ti mú wa jáde wá. Ní Quran fi sọ fún wa lókè lọ́hùn tó sọ fún wa wípé walau sha'a rabbuk laja'ala an-nasa ummatan wahidatan wala yazaluna mukhtalifin walidhalika khalaqahum. Ọlọ́run sọ fún wa nínú Al-Quran wípé ẹ rí ọmọ ènìyàn tó wà láyé o, ọ̀rọ̀ ẹnu wọn ò ní kó o, wọn ò ní gbọ́ra wọn yé, wọn ò sì ní gbà fúnra wọn nítorí pé walidhalika khalaqahum, torí pé nítorí ìṣẹ̀dá yìí kọ́rọ̀ ẹnu wọn má kò, òun náà ló já sí pé inú ìṣẹ̀dá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti wá, òun ni ò ní jẹ́ kọ́rọ̀ wọn dọ́gba. Ẹni tó já sí pé nínú ìṣẹ̀dá àwọn ẹ̀mí omi láti mú ìṣẹ̀dá tiẹ̀ tó pọ̀ jù, irú ẹni bẹ́ẹ̀ kò ní gbà fún àwọn tí ìṣẹ̀dá wọn pọ̀ nínú ìṣẹ̀dá iná. Kó o lè gbọ́ àgbọ́yé tí mo ra sọ pé àwọn wo ni ìṣẹ̀dá omi, àwọn wo ni ìṣẹ̀dá wọn pọ̀ nínú iná. Nǹkan mẹ́rin ló máa gbé ẹ dúró bó ṣe ń jẹ́ èèyàn. Nínú ara ẹ wàá rí wípé ara ẹ ń gbóná, definitely iná wà lára ẹ, kò sí fire nínú ara ẹ. Bẹ́ẹ̀ náà ni kò tún wo inú ara ẹ wàá tún rí wípé a tún rí water. Wọ́n sọ fún ẹ pé 75% water òun ní ara ọmọ ènìyàn. Definitely omi wà nínú tí wọ́n fi ṣẹ̀dá ẹ tóun náà tún jókòó sínú ara ẹ. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n tún tó bá tún wẹ̀ tán, tó bá tún fi ara kọrin kan lẹ́yìn tó ti wẹ̀ tó ti ṣanra tó ti mọ́ra tán, ìwọ tún rọra fọwọ́ nu ara ẹ lásán tí ẹ̀ má lò kọrin kan, wàá rí wípé yẹ̀pẹ̀ á tún jáde lára ẹ. Ó túmọ̀ sí pé yẹ̀pẹ̀ tún wà nínú tí wọ́n tún fi ṣẹ̀dá ẹ. Bẹ́ẹ̀ náà ni tó bá tún wá wora ẹ, wàá rí pé wàá mí sínú, wàá mí síta. Tó o bá mí sínú rárá, o lè mí síta nígbà ìgbà tó sì já sí wípé wàá máa rí mímí jáde. Ibo ni mímí yẹn ti wá? Definitely atẹ́gùn wà nínú ìṣẹ̀dá ẹ. Ẹni tí ìṣẹ̀dá tiẹ̀ bá pọ̀ jùlọ lómi, irú ẹni bẹ́ẹ̀ á máa sunmi lára. Láì tí ìbéèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ti mọ̀ pé eléyìí lawọ́, ó láàánú, ó kóyàn mọ́ra, ẹ ti máa sáré sọ̀rọ̀ nípa ẹ̀ láwọn tí wọ́n ń wo nǹkan tó ti máa sáré sọ̀rọ̀ nípa ẹ̀. So nítorí pé ó ń sunmi lára, ìṣẹ̀dá tiẹ̀ pọ̀ jù lómi. Ẹni tí ìṣẹ̀dá tiẹ̀ pọ̀ jù ní atẹ́gùn, irú ẹni bẹ́ẹ̀ kò ní dúró lójú kan. Tó bá wà níbà ilé ni, ó tún lè wá bòmí lọ́la, ó tún lè wá irú wọn máa mọ̀rọ̀ sọ, ó máa mọ̀ nǹkan kọ, ó máa lágbọ̀ọ́yé ẹ̀kọ́ tán bá ń kọ. Gbogbo eléyìí mímọ̀ ni. Bọ̀dún téèyàn ò bá ti mọ̀, èèyàn lè sọ pé kò rí bẹ́ẹ̀ nígbà téèyàn ò bá mọ̀. Ẹlẹ́ẹ̀kẹta, ẹni tó bá yá sí pé ilẹ̀ ló pọ̀, erùpẹ̀ ló pọ̀ nínú ìṣẹ̀dá titi ẹ̀, irú ẹni bẹ́ẹ̀ lẹ máa rí tó máa já sí wípé irú wọn máa ń láfaradà. Tẹ́ bá gbé wọn sílé ibì kan báyìí, wọ́n á farabalẹ̀, wọn ò ní kúrò ńbẹ̀. Ìṣẹ̀dá ẹlẹ́ẹ̀kẹrin, òun náà làwọn tó já sí pé iná ni wọ́n. Kẹ́ tó sọ̀rọ̀ kan báyìí, ó ti bínú. Ìbínú ni gbogbo nǹkan, àfi kó da gbogbo ẹ̀rú. Tó bá ti wá dàrú tán, ìṣẹ́jú kan ló bẹ̀rẹ̀ sí wá bẹ́ẹ̀. Ẹ má bínú, mo ìbínú lẹ́ẹ̀kan, mi ò fẹ́ bínú bẹ́ẹ̀. Ìṣẹ̀dá tiẹ̀ ló pọ̀, ẹ wá sọ fún mi. Báwo ni ẹni tí ìṣẹ̀dá tiẹ̀ pọ̀ lómi, báwo ló ṣe fẹ́ gbọ́ ẹni tí ìṣẹ̀dá tiẹ̀ pọ̀ látẹ́gùn yìí? Ẹni tí ìṣẹ̀dá tiẹ̀ pọ̀ níná, báwo ló ṣe fẹ́ gbọ́ ẹni tí ìṣẹ̀dá tiẹ̀ pọ̀ ní erùpẹ̀ yìí? Eléyìí ni Quran fi sọ fún wa pé wala yazaluna mukhtalifin. Ó ní ẹnu ọmọ ènìyàn ní kó walidhalika khalaqahum, nítorí pé ìṣẹ̀dá wọn tá a ti dá wọn, ìṣẹ̀dá yẹn yàtọ̀ ọ̀tọ̀ síra wọn. So látara bẹ́ẹ̀ ni wípé ìṣẹ̀dá ọmọ ènìyàn máa wá lọ bẹ́ẹ̀. Ẹni tó bá wá dé ayé tí ò bá mọ ibo lòun ti ń bọ̀, tí kò kọ́kọ́ mọ ibo ni ẹ̀mí òun ti bẹ̀rẹ̀ kóun tó di èèyàn, tí kò mọ ibo lòun bá ilé ayé dé, irú ẹni bẹ́ẹ̀ kò lè mọ ibi tí ó sọ̀kalẹ̀ sí. Irú ẹni bẹ́ẹ̀ máa wá béèrè lọ́wọ́ ara ẹ̀ ní gbogbo ìgbà wípé níbo ni mo ti ń bọ̀, kí ló ń ṣẹlẹ̀ sí mi, ọ̀rọ̀ mi ò lójútùú, ọ̀rọ̀ mi ò yé mi. Ṣùgbọ́n nínú ẹ̀kọ́ ẹ̀mí, ilmu ruhi jẹ́ kó yé wa wípé ọmọ ènìyàn kò ní ìṣòro kankan.
nǹkan ẹyọ kan lọmọ ènìyàn nídìí, nǹkan ẹyọ kan tọmọ ènìyàn nídìí náà ni wípé kí ọmọ ènìyàn lọ mọ ibo ni ẹ̀mí ẹ̀ ti ń bọ̀. Ǹjẹ́ ìṣẹ̀mí ti tiẹ̀ níbo ló parí sí, níbo ló sì ti bẹ̀rẹ̀? Nítorí wípé ọmọ ènìyàn ò lè wáyé láì tí ì ní ohun kan tí à ń pè ní ibo ni ó ti ààyè ibi tó ti yíra padà. Ààyè yóò ní bá ṣe máa ń ṣàlàyé ẹ̀, ṣùgbọ́n kó lè bá ayé wa ní ṣókí, òun náà ni wípé ààyè ibi tí ọmọ ènìyàn ti máa ń yíra padà kúrò ní ẹ̀mí tó wà tí ó fi di ọmọ ènìyàn. Ààyè ibi tó ti wá yíra padà yìí, ẹ wá béèrè lọ́wọ́ mi pé báwo ni wọ́n ṣe ń kọ kádàrá. Wàá wá gbàgbọ́ yé pé báwo ni wọ́n ṣe ń kọ kádàrá, báwo ni wọ́n ṣe máa sọ pé ẹnìkan ní kádàrá, báwo lẹnìkan ní kádàrá tó dáa, ẹnìkan ní kádàrá tí ò dáa, kí ló wá ń jẹ́ kádàrá? Nítorí pé ò lè gbàgbọ́ yé ẹ̀mí láì mọ kí ló ń jẹ́ kádàrá. Ṣùgbọ́n nínú ẹ̀kọ́ ẹ̀mí, nígbà tí ẹ̀kọ́ bá wà ní ìpìlẹ̀ ní elementary level, la máa ń sọ wípé kádàrá. Nínú ẹ̀kọ́ ẹ̀mí kò sí tó ń jẹ́ kádàrá. But ní elementary level, a ní kádàrá wa. Kí ni wọ́n wá mean by kádàrá? Ní tí wọ́n mean by kádàrá yẹn nínú ẹ̀kọ́, a wá rí pé kádàrá kọ́ àyànmọ́ ni wọ́n ń pè. Ṣùgbọ́n ṣé nìkan ló kọ àyànmọ́ fún ẹ? Ibi ìbáyìí ni wàá ti gbọ́ yé wípé ṣé bàbá ẹ ló ń ṣe ẹ́? Màá sọ fún ẹ nísìnyí pé bàbá ẹ kọ́ pẹ̀lú ẹ̀rí. Màá sọ fún ẹ pé ìyá ẹ kọ́ làjẹ́ pẹ̀lú ẹ̀rí. Màá sọ fún ẹ pé inú ilé tó yà yẹn tó fi tí ó jẹ́ pé ní gbogbo ọmọ tó bá jáde nínú ilé tiyín wọn kì í jẹ́ èèyàn bọ̀rọ̀bọ̀rọ̀, wọ́n máa ń dààmú kan tó déèyàn ni. Tàbí kó já sí pé nínú ilé tiyín tẹ́ bá ti dáyé báyìí ẹ ní ó dìgbà tó ọjọ́ ikú bá ti ń súnmọ́ kó tó di wọ́n ẹ̀ṣẹ̀ máa róore kékeré. Wáì títí inú ilé tí wọ́n ti jáde ṣe rí bẹ́ẹ̀. Wáì tó já sí pé inú ilé tí wọ́n ti jáde problem upon problem ni. Inú ilé yẹn ṣe wá ń já sí pé untimely death ni. Inú ilé yẹn ṣe já sí wípé tán bá ti róore díẹ̀ báyìí wọn ò ní róore tẹ̀síwájú mọ́ ni. Jẹ́ kí n ṣàlàyé ohun tó fà á fún ẹ. Ohun tó fà á rèé. Ìyá tó ń pè lájẹ yẹn wàá rí pò ní pè lájẹ mọ́ látòní lọ. Wàá máa tọrọ istighfar lọ́dọ̀ Ọlọ́run nìkan ló ń dárí jẹ. Ǹjẹ́ báwo ni wọ́n ṣe kọ kádàrá ẹ? Bí wọ́n ṣe kọ kádàrá ẹ rèé o. Kí wọ́n tó lè kọ kádàrá ẹnikẹ́ni tó fẹ́ wá sórí ilé alààyè, wọ́n á kọ́kọ́ gbé àyànmọ́ ọmọ tí ó ń bọ̀ wá sáyé. Báwo lọmọ yẹn náà ṣe láyànmọ́? Ẹ jẹ́ n gbá láyé láti bẹ̀. Bá a ṣe ń láyànmọ́ ni wípé gbogbo wa pátápátá la ti wáyé rí o. Ẹ̀rí tí wàá fi gbà pé ó ti wáyé rí ni wípé ṣé o mọ̀ wípé tó bá rí ojú ẹlòmíì wàá wò pé dàkí mo ti rójú ẹni yìí rí. Ìwọ àti òde tí ìpàdé rí lójú ayé yìí. Tó bá dé àyè mi wàá tún wò pé ó dàkí mo ti wá sáyè yìí rí. Òde tí ìdébẹ̀ rí lójú ayé eléyìí. Kódà tó bá tún dé àyè mi wàá tún wò wípé ó dàbí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ rí. Ìṣẹ̀lẹ̀ yẹn ò dẹ̀ ṣẹlẹ̀ rí ṣùgbọ́n ò lè ṣàlàyé kò yé ẹ. Jẹ́ fún ẹ lálàyé díẹ̀ tí ó jẹ́ kó yé ẹ. Àlàyé ọ̀hún ni wípé o ti wáyé rí ni o. Ojú tó rí yẹn ojú tó ti rí ní tẹ́jọ́ ṣe lánàá. Tó bá jẹ́ni tó ṣe dáadáa pẹ̀lú ẹni ìwọ náà ó máa ṣe dáadáa fún ni. Tó bá jẹ́ni tó jálá burú sí ẹ lánàá ni irú ẹni bẹ́ẹ̀ ni wàá rí ni wàá ní ó sì ṣe mí bí kí n pa ẹni yìí. Ó dẹ̀ ṣe mí inú dẹ̀ ń bí mi sẹ́ni yìí láì rí tẹ́lẹ̀. Láìsí ní ohunkóhun pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ náà ni tó bá tún wá rí ìṣẹ̀lẹ̀ mi tó bá ṣe pé ó dàbí pé kíní yìí ti ṣẹlẹ̀ rí bọ̀ wọ́n ti pa náà làákàyè gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń paná àwọn kan nínú ọpọlọ ẹ̀ tó bá sùn tí wọ́n máa rìlíìsì àwọn kan fún ẹ kó lè fi rántí nǹkan tó fẹ́ sọ lójú oorun àti kó lè ní rẹ́kọ́dìn láti lè mọ ohun tó rán tó ṣẹlẹ̀ lójú oorun yẹn láti lè mú wá sójú ayé. Eléyìí ló wá jẹ́ kó yé wa wípé báwo ni wọ́n ṣe wá ń kọ́ ni wípé ayé tó ti wá tẹ́lẹ̀ gbogbo àwọn tó ṣe dáradára fún gbogbo dáradára yìí náà máa kọ́ kalẹ̀. Gbogbo àwọn tó ṣaburú fún aburú yẹn wọ́n máa kọ́ kalẹ̀ ló fi já sí pé kò sí ìdáríjì fẹ́ṣẹ̀ burúkú o. Gbogbo ìwà burúkú tó bá wù pátá gbogbo ẹ̀ lọ́lọ́ máa fi ya ẹ̀jẹ̀ tó ní lọ scot free. Àfi tó bá ṣe lókù. O ò lè rówó yẹn láì sanwó nù. O ò sì lè máa sanwó nù láì ní rówó yẹn. Gbogbo ẹni tó bá sọ nǹkan nù ló ń rí he. Ẹni tó fẹ́yàwó gidi nínú ayé tó wáyé àṣesílẹ̀ ní past life ni o. Ó ń wo pé ṣé past life tí mo sọ yìí rí lìsá tẹ̀lé mi ká lọ sínú alukur'an. O gbọ́n tí alukur'an sọ ni. Alukur'an ní nahnu khalaqnakum falawla tusaddiqun. Àwa là ń dá yín. Àwọn spirit ni wọ́n sọ bẹ́ẹ̀ ni mo fi sọ pé gbogbo nahnu nínú alukur'an àwọn ẹ̀mí ni wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ kì í ṣọlọ́run. Àyà ẹlẹ́nu pé ẹ̀mí báwo nahnu khalaqnakum ṣáwọn ẹ̀mí ló ń dá wa ni àwọn ẹ̀mí ló ń dá wa. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Kùránì ló sọ bẹ́ẹ̀ o èmi kọ́ o. Àtàdísì ànábì Muhammad tó ṣẹ̀rí ẹ̀ jẹ́ mádìsì tó ṣẹ̀rí ẹ̀ wá fún ẹ. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní inna ahdakum ó ní ẹ̀rọ kọ̀ọ̀kan nu yín yujma'u khalquhu fi batni ummi 40 yawman nutfatan. Ó ní wọ́n ti kó ìṣẹ̀dá yín jọ sínú ìyá yín fún 41 days. When they use that yujma'u al-majhul yujma'u àwọn kan ti kó jọ àwọn wo ṣọ́lọ́run ní yujma'u Ọlọ́run kọ́ ní yujma'u
á já sí pé àwọn kan lọ́lọ́run gbé iṣẹ́ yẹn fún kí wọ́n máa ṣe Ọlọ́run náà ní o but ó sì ti gbéṣẹ́ yẹn fáwọn kan ní tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ nìyẹn yùjùmọ́ òkàlùkù fi bá omi advice so tó wá sọ pé lẹ́yìn tó wá ti ṣe 41 days àkọ́kọ́ 41 days ẹ̀kejì 41 days kẹta tí 41 days kẹrin àwọn oní fire wọ́n ti mú fire sí ẹ lára àwọn oní water wọ́n ti mú water sí ẹ lára àwọn oní earth wọ́n ti mú earth sí ẹ lára àwọn oní air wọ́n ti mú air sí ẹ lára tí gbogbo ẹ bá ti wá pé tán fàyẹ̀ fúrú fi èrò wá wọ́n á wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ mi sí ẹ lára àwọn màláìkà tí ó tún mẹ́mi wá kó ṣe pé lọ́hùn o fàyú umaru wọ́n tún wá gbé mọ̀júwùlù mi wá pé wọ́n á tún wá pa ẹ́ láṣẹ wípé ẹ̀ka ti bèrè zikiye ṣé o fẹ́ lájé láyé ẹlòmíà lóhùn ò ní lájé kò ń ṣe pé ṣẹ̀ṣẹ̀ ń kọ́ pẹ̀lú báírò àti pen ó ti fìwà kọ́ ní past life ẹ̀ gẹ́gẹ́ bí àyà tí mo wá ń ṣàlàyé ẹ̀ lọ alukurani wá ń sọ fún ẹ pé nahnu khalaqnakum àwa la dá yín o falala tusaddiqun o gbọ́dọ̀ yẹn gbọ́ àbí Quran náà ló sọ bẹ́ẹ̀ o torọ́ mọ̀ pé o máa argue with your keyboard Quran knows pé o máa argue o wà ní falala tusaddiqun o gbàgbọ́ àbí afara'aytum ma tumnun spam tẹ bá ń pọ̀ nǹkan o lè explain bí spam ṣe ń jáde bó ṣe ń déyàn a antum takhluqunahu am nahnu al-khaliqun afara'aytum ma tumnun ó ní bí ṣe ẹ̀rí spam tẹ́ ń pọ̀ jáde ni a antum tazra'unahu am nahnu zari'un ṣẹ́yìn ilẹ̀ ń gbé irúgbìn ni ṣẹ́bẹ́yìn ilẹ̀ ń gbé irúgbìn ṣẹ́yìn ilẹ̀ ń yọ irúgbìn yẹn lẹ́ ń sọ́dọ̀ original ni ẹ̀yin kọ́ am nahnu zari'un àwa là ń yọ irúgbìn là ń sọ ọ́ di ohun tó ń jáde àwa là ń mú ìṣẹ̀mí ọmọ wọnú ìyá ẹ̀ là ń mú jáde ní ẹ̀kọ́ ẹ̀mí fi yé wa wípé ní ẹsẹ̀kẹsẹ̀ níjọ́ tí ọkọ àti ìyàwó bá ti ń bára wọn sùn ni wọ́n á ti kọ́kọ́ fi ẹ̀mí àkọ́kọ́ sọmọ lára ẹ̀mí méjì ló wà o spiriti ló máa kọ́kọ́ gbé ẹsẹ̀kẹsẹ̀ torí pé tó bá sọ pé kò sí spirit tó fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ nígbà tó kọ àti ìyàwó ń bára wọn sùn lọ́wọ́ àwọn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tí sáyẹ̀nsì sọ fún wa wípé ó ń rìn wọlé gẹ́gẹ́ bí kòkòrò kékeré yẹn ẹ̀mí wo ni wọ́n fi rí mí wọnú ìyá wọn wọ́n fi mí wọnú placenta ṣàlàyé ẹ̀mí yẹn that is spirit wọn ò tí ì ní sóòlù ńjọ́ náà wọ́n ṣe lo spirit lọ́wọ́ tó bá wá di ìgbà tó bá di 41 days tí ẹlẹ́ẹ̀kẹrin pé nígbà iná ìṣẹ̀mọ́ wa mú sóòlù wá bá a n tí ò yẹ ń bẹ̀rẹ̀ ló fi ń ròyìn pé so ní àsìkò yẹn ó kú kò tí so nítorí bẹ́ẹ̀ wá ni pé Ọlọ́run wá fi yé wa pé ẹ wá ń wá sáyé amnanu pé afara'aytum ma tumnun antum takhluquna am nahnu al-khaliqun nahnu kọ ibi tí mò ń lọ gangan ni pé nahnu qaddarna bainakumul maut àwa là ń program àwọn spirits náà tó ń sọ̀rọ̀ mbẹ́ tó Ọlọ́run ti gbéṣẹ́ fún wọn nahnu qaddarna bainakumul maut àwa ni Ọlọ́run ní ká máa program ìkúlé yín lórí pé lágbájá ń lọ sílé ayé ní aago 3 kọjá ìṣẹ́jú 15 tó bá di ní ọjọ́ báyìí tó bá sì di ọjọ́ báyìí gẹ́gẹ́ bí ìwà àti ìṣe àti dáradára àti ìwà ìdá tó wù ní ìgbà báyìí àti àsìkò báyìí sẹ́yìn nítorí bẹ́ẹ̀ lágbájá yìí yóò padà sí ọ̀dọ̀ Ọlọ́run rẹ̀ yóò kúrò ní àwùjọ ẹ̀mí eléyìí yóò bọ́ sí àwùjọ àgbáyé ẹ̀mí míì àgbáyé ẹ̀mí míì wo àgbáyé ẹ̀mí míì tí ọmọ ènìyàn yóò padà wá lọ yìí ibẹ̀ ni ìbéèrè tuntun wá bẹ̀rẹ̀ sí dáhùn rẹpẹtẹ ṣùgbọ́n kí n tó lọ síbi àgbáyé ẹ̀mí wo lọmọ ènìyàn ń lọ kí n kọ́kọ́ parí àlàyé tí mò ń ṣe bọ̀ náà kí làlàyé náà ni wípé kí ọmọ èèyàn lọ mọ̀ o wípé ìṣẹ̀mí tóun ti lò tẹ́lẹ̀ òun ló ń bí àkọsílẹ̀ ń tójú ẹ̀ rí láyé eléyìí o ìyá ẹ̀kọ́ ló ń ṣe ẹ́ o ohun tí ojú ọmọ ènìyàn rí ní ayé eléyìí tó wà yìí àkọsílẹ̀ ayé àná ni o àkọsílẹ̀ ayé àná ni o kò sẹ́nì kankan tó ń kọ sílẹ̀ nígbà tó ń hùwà burúkú ní past life gẹ́gẹ́ bí Quran ṣe sọ fún wa pé nahnu khalaqnakum falawla tusọ adáyín wípé qaddarna bainakumul maut fama nahnu bimasbukin a program ìkúlé yín lórí ṣùgbọ́n àwa ò ní kú kí ni táwa fẹ́ máa ṣe iṣẹ́ wo náà yàn wá spirit ká máa ṣe ala an nubaddila amthalakum ká máa exchange yín nubaddila amthalakum káwọn kan wáyé káwọn kan kú kí bàbá kú kọ́mọ wà kẹ́ ẹ máa lọ kẹ́ ẹ máa bọ̀ wá ní ṣé akóńfin mọ́ la ta'lamun ká dẹ̀ máa fi rọrùn tó bá wù wá o lè wáyé lẹ́kú o lè wá lẹ́ja o lè wá lẹ́ran fímọ́ la ta'lamun nínú fímọ́ la ta'lamun o lè wá kó má mọ̀ wípé wọn náà ló ti wá tẹ́lẹ̀ ó lè jẹ́wọ́ ní Jésù tó ń sọ pé ó ń bọ̀ tí Jésù kankan ò ní wá mọ́ Jésù gan lè ti wá kan má mọ̀ pé òun ni ó lè jẹ́ mi ní Jésù kódà ó lè jẹ́wọ́ ni nítorí pé
tí Jésù bá máa padà wá ó ní mọ̀ pé òun ni mọ̀. Quran sọ pé fíìmọ̀ la ta'lamun, ó ní mọ̀ pé wọ́n ni mọ̀. Ló fi já sí pé ẹ máa rí ọmọ kékeré tí wọ́n bí, tí ọmọ kékeré yẹn máa sọ fún ìyá ẹ̀ pé ṣé mi àti ẹ wá wà ní ẹgbẹ́ ni. Fíìmọ̀ la ta'lamun, bàbá ẹ̀ kẹrin ló ń lùlùkulù yẹn o. Ọmọ yẹn á máa sọ àwọn ọ̀rọ̀ tó tóbi lẹ́nu, wàá máa wò pé irun tọ́mọ yìí ń sọ yìí. Bẹ́ẹ̀ náà ni lọ wo àwọn tí wọ́n invent nǹkan ńláńlá nínú ayé, wọn ò ṣẹ̀ṣẹ̀ máa wá. Wọ́n ti wá sáyé nígbà ìgbà, wọ́n ti wá láìmọye ìgbà, wọ́n ti dá oríṣiríṣi àrà nítorí pé ńláńlá náà ni ó máa wá ní ńláńlá. Ṣùgbọ́n ó kàn lè máa repackage tó bá ń ṣe ni. Eléyìí ló ń jẹ́ ká wá mọ̀ wípé gbogbo ọmọ ènìyàn tó wà láyé pátá o ló ní opportunity láti wá sínú ayé, ṣùgbọ́n tó bá wá sínú ayé yóò ṣe tó agbára ẹ̀ bá ká. Kó mọ̀ wá gbàgbé gbogbo tó bá ṣe yẹn o, òun náà ló máa padà wá jèrè ẹ̀. Tó bá jẹ́ aburú ni òun náà ló máa jẹ ìyà ẹ̀, tí ò sẹ́nibọ̀dì tó fẹ́ bẹ́ẹ̀ jẹ́. Òun ni Quran ti sọ fún wa pé wàlà taziru waziratun wizra ukhra. Ẹ má bínú wípé mo fi Quran ṣe sí ọ̀rọ̀ púpọ̀ tí mo sì jókòó ní ẹni tó ń ṣàlàyé ọ̀rọ̀ ní àlàyé ẹ̀mí o. Kí ló fà á tí mo fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé mùsùlùmí ni mí, ẹ̀sìn mi sì contribute sí. Lópin ìgbà tí mo sì rí ẹ̀rí tó contribute sí nínú ẹ̀sìn mi, ẹ̀tọ́ ni kí n fi ṣẹ̀rí ọ̀rọ̀, nítorí pé spiritual kò tako religion kankan, ó bá ẹ̀sìn lọ, ó sì sọ pé gbogbo ẹ̀sìn káàbọ̀. Lópin ìgbà tí ẹ̀sìn náà kò bá ti ní ba ọmọlúwàbí ènìyàn jẹ́, tí ó máa tún ìjọmọlúwàbí ṣe, tí ó sì ní bá ṣe àwọn tó ṣíwájú jẹ́, tí ó máa tún gbogbo ẹ̀ ṣe. So nítorí eléyìí òun wá ní wípé mò ń ṣàlàyé fún wa, bẹ́ẹ̀ ni mo fi wá ń ṣàlàyé wípé tí wọ́n bá wá kọ kádàrá ọmọ ènìyàn, báwo ni wọ́n ṣe ń kọ kádàrá ẹ̀. Bí wọ́n ṣe ń kọ kádàrá ni wípé ayé tó kọ́kọ́ wá tí mo ṣàlàyé tán yìí, ibẹ̀ ni wọ́n ti kọ gbogbo rẹ́kọ́dìn tó ṣe kalẹ̀. Ó wà báyìí, ó jalè báyìí, ó ṣàbúrú báyìí, ó ṣàgbèrè báyìí, ó hùwà tí ò dá báyìí, ó hùwà dáadáa báyìí, ó ṣe rere báyìí, gbogbo ẹ̀ náà máa kọ kalẹ̀. Wọ́n á wá gbé kalẹ̀ báyìí. Tó bá ti wá gbé gbogbo tó ṣe yẹn kalẹ̀, wọ́n á wá scan gbogbo ẹ̀mí tó wà nínú ilẹ̀ alààyè tí wọ́n jẹ́ èèyàn. Rìsọ́ọ̀tì tá a rí nínú kádàrá ọmọ tó ń lọ sínú ayé yìí, ta ló fit nínú ẹni tó wà láyé lọ́kùnrin? Ta ni kádàrá yìí fit nínú ẹni tó ń wà láyé lóbìnrin? Wọ́n á ní lágbájá ló fit. Lágbájá tó fit yẹn wọ́n á ní ó yà òun ni ẹ jẹ́ ó bí. Mistake kọ́ ni ìyá tó bí ẹ o, ìyá tó yẹ kó bí ẹ náà ló bí ẹ yẹn. Ṣerú ìyá burúkú ilé ẹ kó bí ẹ, á jẹ́ pọ́ ọmọ burúkú nìwọ náà ní past life ẹ tẹ́lẹ̀, á jẹ́ èèyàn burúkú ni ẹ. Ṣé ìyá alábàárìkà yìí ló bí mi ní wàá fi rí ẹlòmíì láti ìbẹ̀rẹ̀ ayé ẹ̀ báyìí títí tí ó fi jáde láyé kò ní rí ìdààmú ẹyọ kan. Dáadáa ló gbáyé àná ṣe ni o. Ìyẹn ń jẹ́ ọ̀rọ̀ fún wọn náà lẹ́ni wípé ayé tó wà lónìí kan continue láti máa ṣe dáadáa. Wàá rí wípé tí wọ́n bá ń ṣe dáadáa, aburú làwọn èèyàn máa fi san fún ẹ padà, nítorí pé òun gba kámà ẹ padà ni. Aburú àná yìí pọ̀ jù, aburú yìí náà pọ̀. Gbogbo dáadáa tó bá wá ń ṣe lénìí, wọ́n ẹ̀ṣẹ̀ máa bẹ́ẹ̀ fi erase aburú àná yẹn ni. Nígbà tó bá san kámà àtàná tán, òun ni wàá ṣẹ̀ bẹ̀rẹ̀ sí wá gba oore tòní. Tó o bá ìsan tán, èèyàn ò lè bọ́ o. Ìwọ bọ́ sọ́wọ́ àwọn tó ń fìyà jẹ, wọn lè má fìyà jẹ o. Bí ìwọ náà ṣe ní agbára lánàá nìyẹn tó ń fìyà jà wọn kan. Àfi kó wá fi ìdùnnú àtayọ̀ kó fi jẹ ìyà yẹn tán. Tó bá ti jẹ tán, wàá bọ́ sínú ìgbádùn. Ṣé o rò yí pé ọ̀nà kan ló mọ̀ ọ́ tọ̀ ni? Àbúrò pọ́gbọ́n kan ló gbọ́n ló jẹ́ kó ráàánú tiẹ̀ gbà. Ọgbọ́n mà kọ́, làákàyè mà kọ́, òye mà kọ́, ìmọ̀ mà kọ́, agbára mà kọ́. Kí ló jẹ́ kó rí gbà? Nǹkan ẹyọ kan ṣe náà ló jẹ́ kó rí gbà. Kámà ẹ ò pọ̀ lánàá ni o. Tí kámà ẹ bá pọ̀ ò lè rí ẹni wù ẹ lọ. Bájẹ́ ò bá ṣe ẹ́, oṣù á ṣe ẹ́, èmèrè á ṣe ẹ́, kódà báyé ò ṣe é wàá ṣe ra ẹ̀. Fúnra rẹ ló máa ríran síra ẹ pé ó dà ìpa àwọn ayé ń lé ẹ, gbogbo owó tó yẹ kó fi jẹun wàá máa fi dààmú. Wàá lọ fẹ́ lómi tí ò ní ìdòwó, a tún máa gbowó tiẹ̀ mọ́. Eléyìí ló ń túmọ̀ sí wípé wọ́n gbé kádàrá ẹ̀ kalẹ̀, wọ́n fi wò ìyá wo ló fì tiẹ̀, wọ́n wo bàbá wo ló fì tiẹ̀, ẹ̀gbọ́n wo ló fì tiẹ̀, àbúrò wo ló fì tiẹ̀, àwọn ẹ̀nà máa wá yàn tiẹ̀, àwọn ẹlẹ́ máa jìjọ wáyé. In tí wọ́n mean by kádàrá nìyẹn. But is that kádàrá? That is not kádàrá in spirit realm. That kádàrá tá a sọ yìí, wọ́n kọ kalẹ̀ yìí. Spiritual jẹ́ kó yé wa wípé ojú tí wọ́n kọ kalẹ̀ yẹn lọ. Nítorí ìdí nìyí o tí ẹlẹ́jọ́ bá ti mẹjọ́ ẹlẹ́bi, wọ́n ní kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Spiritual sọ fún wa pé o ní ability ìjẹ́ ẹ̀mí. Tó o bá ń lo soul ẹ, ìyá máa jẹ́ wọ́n á máa lò ẹ́. Ṣùgbọ́n tó o bá ń lo spirit ẹ, ìwọ ló máa lo soul, anybody ò ní lò ẹ́. Ìyẹn túmọ̀ sí pé tó o bá ń lo ẹ̀mí tó fi ń jẹ́ èèyàn yìí, ìyá máa jẹ́, torí pé ibi tí wọ́n bá darí ẹ sí, ibẹ̀ náà ló máa gbà. Ṣùgbọ́n tó bá ń lo ẹ̀mí tọ́lọ́run dá fún ẹ, tọ́lọ́run fẹ́ kó o wá lò, kó o wá dámọ̀, tọ́lọ́run fi ìmọ̀mọ̀ nípìnlẹ̀ tó sọ pé fa alhamaha fujuraha wa taqwaha.
Ọlọ́run fi ọ̀nà mọ ẹ̀mí ẹ bó ṣe lè ṣoríire, Ọlọ́run fi ọ̀nà mọ ẹ̀mí ẹ bó ṣe lè là, ṣùgbọ́n aláwọ̀ ẹ̀mí ẹ òun ló fi já sí wípé kò sẹ́nikẹ́ni tí ìyà máa jẹ tí kò ní mọ̀ o, àìgbọràn sẹ́mi ẹ lẹ́nu ni o. Ṣé o mọ̀ pé mi ò ní sọ fún ẹ pé kò ṣe nǹkan kó gbọ́ràn sí lẹ́nu? Kí ló dé tó kì í gbọ́ràn sẹ́mi ẹ lẹ́nu? Gbogbo ẹni tí ò bá ti gbọ́ràn sẹ́mi ẹ lẹ́nu ìyà máa jẹ. Kò sáburú tí ó ṣe é tí Ọlọ́run ò fún ẹ̀mí ẹ ní the two powers. Agbára méjì tí Ọlọ́run gbé fún ẹ̀mí kọ̀ọ̀kan. Agbára ṣe àti agbára má ṣe. Tó bá ti fẹ́ dìde pé mo fẹ́ lọ ṣèkà, ẹ̀mí á sọ fún ẹ pé má ṣe o, bọ́ ò ní gbọ́. Tó bá fẹ́ ṣe dáradára, ẹ̀mí á sọ fún ẹ pé ṣe o, bọ́ ò lè má tún gbọ́. Tó o bá gbọ́ ta ló wá ní blame? Ṣọ́lọ́run ni, Ọlọ́run kọ́, ṣé ìyá ẹ ni? Ìyá ẹ kọ́, anybody kọ́, ìwọ ló bọ́ síra ẹ lẹ́nu. Tó bá ṣe èèyàn wọ́n má ṣe é bẹ́ẹ̀, jọ̀ọ́ nígbà tó wá ń ṣẹra ẹ, tó wàá fi rọ́nà lọ ta ló fẹ́ bẹ́ẹ̀. So nítorí bẹ́ẹ̀ ìyẹn ló fi ní láti lágbọ́yé wípé kí ló ń jẹ́ kádàrá, ojú kádàrá tí wọ́n kọ yẹn lọ. Nǹkan kan báyìí ṣẹlẹ̀ sí lọ́jọ́ báyìí, nǹkan báyìí ṣẹlẹ̀ lọ́jọ́ báyìí, nǹkan báyìí ṣẹlẹ̀ báyìí, ìyẹn lọ́lọ́run fi create solution sí gbogbo ìṣòro tó wà nínú ayé pátá. Ǹjẹ́ ó ké o? Kádàrá ni wọ́n sọ pé wọ́n ti kọ fún wa yìí. Wọ́n lè sọ pé àní lówó, ìwọ náà wá lọ sùn, no ò ní sùn, ojú kádàrá yẹn lọ. Tó bá ti gbà pé ojú kádàrá yẹn lọ, wàá dẹ̀ rí pé o bẹ̀rẹ̀ sí dáwọ́lé gbogbo, o dẹ̀ bẹ̀rẹ̀ sí yọrí sí dáadáa. Everybody máa wù ẹni pé báwo ló ṣe ṣe, wọn ò ní mọ̀ wípé ojú kádàrá ẹ lọ ni látara wípé òun gbọ́nà sí ẹ̀mí ẹ lẹ́nu. So látara bẹ́ẹ̀ òun wá ní wípé nígbà tí a bá ti wá gbọ́ àgbọ́yé kádàrá tá a ti mọ̀ wípé ju kádàrá wa lọ, kò sí tó ń jẹ́ kádàrá mọ́. Nítorí pé tó bá gba kádàrá, Yorùbá gan sọ wípé ẹni tí ò bá gba kádàrá yóò gba kodoro. Ìtumọ̀ ẹ̀ ni wípé ẹni tí ò gba kádàrá, wọ́n sọ fún ẹ pé kádàrá rèé, o wàá gbà kó sọ pé ṣé kádàrá rèé, gbà lọ́wọ́ wọn kó jù ú nù. Kò ṣe pé kó lọ gba kádàrá kó wá lọ jókòó sórí ẹ̀ o, no, wàá gba kádàrá yẹn báyìí, wàá jù ú nù. Nítorí pé tó bá lọ gba kádàrá tó lọ jókòó sórí kádàrá, kódóró gangan ló ẹ̀ṣẹ̀ gbà yẹn, òun gangan ni kódóró. Nítorí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tánàbí bá gba kádàrá ni, ó yẹ kánàbí sọ pé Ọlọ́run ló ní àwọn ọmọ ogun, àwọn tó fẹ́ tí ó gbà fọlọ́run tí wọ́n jẹ́ lẹ́bọ, Ọlọ́run ló dá wọn. Àwọn tó sì jẹ́ mùsùlùmí, Ọlọ́run ló dá wọn. Wọn ò bá wù wọn kán gba tọlọ́run kan jókòó wọn, wọn ò bá wù wọn kán má gba tọlọ́run, wàhálà ilé ayé tiwọn nìyẹn. Ó bá wọn Ọlọ́run yóò fi wọn sálì jẹun náà, tó bá wọn Ọlọ́run yóò fi wọn sínú. No, irú kádàrá bẹ́ẹ̀ kọ́ là ń gbà. Kádàrá wo la máa ń gbà? Èyí téèyàn lè gbà nínú kádàrá tí spiritual náà support òun ni wípé gbìyànjú gbogbo agbára ẹ̀. Gẹ́gẹ́ bí Al-Qur'an ṣe sọ fún wa pé wa'iddu lahum mastata'tum min quwwatin wa min ribatil khayl turhibuna bi aduwwallahi wa aduwwakum. Al-Qur'an sọ fún wa wípé wa'iddu lahum, ẹ lọ prepare mastata'tum bí agbára yín bá ṣe mọ. Gbogbo ọ̀nà tó o bá mọ̀, gbogbo eré tó o bá lè sá ni kò fi sá eré kẹ́mi ẹ má bọ̀. Gbogbo eré tó o bá lè sá ni kò fi sáré kò dèèyàn. Má jalè, má pààyàn, má ṣàbúrú, má hùwà tí ò dáa, má ẹ̀ka burú ti ọwọ́ ẹ bọ́ sí ọ̀dọ̀ ẹlòmíì. Ọlọ́run ní gbogbo ọ̀nà tó bá wà mọ̀ tágbára ẹ bá lè gbé mọ́ min quwwatin nínú agbára wa min ribatil khayl àti gbogbo àwọn èrò tó bá lè prepare lóhun èròjà, òun ni kò prepare turhibuna bihi, òun ni kò lọ fi jagun pẹ̀lú àwọn wo aduwallah, àwọn ọ̀tá Ọlọ́run. Ọ̀tá Ọlọ́run lòṣì, nítorí pé tó o bá jíjọ lòṣì o ní Ọlọ́run sìn bóyá ẹ kó sìn. Ṣé wa náà wà Mọ́kà? Ṣé wàá lè lọ múra? Iṣẹ́ Ọlọ́run ò ní pé lọ́dọ̀ tiẹ̀. Kódà àwọn èèyàn ò ní fẹ́ tó sáfù sẹ́gbẹ̀ẹ́ torí wà márùn. Kó o prepare láti lọ ja òṣì lógun. Ó ní kó o prepare láti ja àrùn lógun. Má mú kú mu, má fàfà kú fà, wọ́n mọ eléyìí, wọ́n fa tọ̀hún, wọ́n ṣe eléyìí, ìwọ náà wọ́n bá wọn no. Ìwọ fúnra rẹ̀ gan ti ń fọwọ́ fa ìdààmú. Wá àdúwàkùn, àwọn ọ̀tá tí náà wá bá wọn jà. Kí ló fẹ́ fi bá wọn jà? Ó ní kó lọ prepare àwọn nǹkan tó fẹ́ fi bá wọn jà. Turhibuna bi aduwallahi wa aduwwakum. Pé wàá lè fi bá àwọn ọ̀tá tiẹ̀ àti àwọn ọ̀tá Ọlọ́run, wàá lè fi bá gbogbo wọn jà. Nítorí wípé àwọn ọ̀tá Ọlọ́run ní gbogbo drug, ọ̀tá Ọlọ́run ní codeine, gbogbo àwọn nǹkan ìmúkúmu tẹ́ ẹ máa ń mu yẹn, ẹ̀hán ni wọ́n mu drug, wọ́n mu codeine, wọ́n kolos, gbogbo kolos tẹ́ máa ń mu gbogbo ìmú, ó kàn lọ já sínú kóló ni. Gbogbo wa jára ẹ sínú kóló, ta ló fẹ́ gbà ẹ? Kò sí ní tó ń ba kidney jẹ́, kò sí ní tó ń ba heart jẹ́, kò sí ní tó ń ba liver jẹ́ ju àìmójútó àlàáfíà lọ. Má fojú di àlàáfíà, má ṣe rẹ̀ níṣekúṣe tí wàá wá blame ìyá àjẹ́ kan. Má ṣe rẹ̀ níṣekúṣe tí wàá máa wá sọ pé Ọlọ́run ni ò ṣe dáadáa pẹ̀lú ẹ, Ọlọ́run ò jẹ̀bi anybody o. Ohun tó o bá ṣe
tó fọwọ́ ara ẹ̀ fà òun nìkan náà ló máa padà bá a.